ọ̀rọ̀ ìjà Pasuma àti Taye Currency yìí bá ti wá di wàhálà láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré tó fi di pé wọ́n lọ́rọ̀ yìí ti fẹ́ máa kan Malaika. Ṣé lóòótọ́ ni Malaika ti dá sọ́rọ̀ yìí? Báwo ló ṣe dá sí i? Kí ló sọ nípa Taye Currency? Kí wá ni Taye Currency náà fi dá lóhùn? Ẹ wo ọ̀rọ̀ yìí lágbára o. Kí làwọn èèyàn wá ń sọ lórí ayélujára báyìí lọ́tún lósì? Kí ni wọ́n ń sọ nípa Taye Currency? Kí ni wọ́n ń sọ nípa Taye Currency àti Malaika? Kí ni wọ́n sọ nípa gbogbo bí wọ́n ṣe ní Taye Currency disrespect Pasuma? Ibo lọ̀rọ̀ yìí máa já sí ẹ̀yin èèyàn wa? Ṣé ló dàbí ẹni pé ó ń tàn sí i, ó ń fẹ̀ lójú lójoojúmọ́? Kí ni wọ́n wí nípa gbogbo èsì tí Taye Currency fi ilẹ̀ nù fọ́nrán yìí, pàápàá àwọn èyí tó filẹ̀ lórí stage? Báwo lọ̀rọ̀ yìí ṣe wá di ti Malaika báyìí? Ibo ló gbà kan Malaika? Ẹ wo nǹkan bẹ́ẹ̀ o. Ẹ má gbàgbé pé Wasiu Ayinde gan ti dá sọ́rọ̀ yìí tẹ́lẹ̀ tó ti sọ ìtàn Fuji lórí ọ̀rọ̀ yìí o, pé kí àgbà mọ rẹ̀ lágbà, kọ́mọdé náà kó mọ rẹ̀ lọ́mọdé. Ẹ̀yin èèyàn wa, nǹkan bẹ́nu fọ́nrán yìí. Welcome to Crossblog X TV. Remember to like, share and follow us. Online ló wà o, o lè máa jẹ́ online ló wà sẹ́, o lè máa jẹ́ ṣùgbọ́n wọ́n náà wọ́n face-to-face tó bá ṣe rú rẹ̀. Mi ò mọ̀ pé nǹkan kan bẹ nínú ọ̀gá wa ni. Bí nǹkan bá bẹ ní Pasuma ayé má ṣe bínú mọ́, abẹ́yìn Yéṣu fúrò tó rọ́lọ́. Ó tí mo fẹ́ sọ mo ti sọ. Mo lè sọ pé tí a bá tẹ̀lé Yéṣu yẹn nǹkan ti tẹ̀lé nìkan. Kò ní ní alájà ẹni sí kí nǹkan tó kú. Wọ́n ṣe ṣàfihàn nǹkan. Wọ́n ló ń tọ́ pè ní Fújì Yéṣu ní pé ká mú mọ́ àwọn tó tẹ̀lé ní Fújì. Àwọn kan wọ ẹnìkan náà kan tó kọrin. Báwo wá ní táwa Yéṣu táwọn oníwẹ̀ nìkan Yéṣu fòrò ká tó kọrin. Ó tí wọ́n sọ Yéṣu tán bínú sí ni pé mo ló bèsè àbáṣì ní gbogbo wa tẹ́lẹ̀ nínú tùǹgbà ẹgbọ́ ṣe jáde. Mo dẹ̀bẹ̀ yín Yéṣu yẹ má ṣe bínú ní wá lóde. Ọdún ẹ̀mí bá lẹ́nu yíyá ọ̀gá mi wọn bá ó dùn mí mú. Ẹ wá sí ìlú mi lànà. Ẹ̀jẹ̀ fi pamọ́ ọmọ òṣèlú tẹ́ ọ̀hún bá sùn. Sáwọn tèmi Yéṣu, àwọn tí ò fẹ́ mi Yéṣu náà ń bú mi, àwọn tó dẹ̀ yí o. Ìwọ tó bá ti wà lẹ́yìn yẹn ní ìkan fún ọgbọ̀n ọdún, kó o má yọra kó dá dúró, kó o dúró síbẹ̀ tó fi máa darúgbó. Mo dẹja Yéṣu débi sí. Orin Paso Yéṣu yàtọ̀ sí ti Taye, òtítọ́ la gbàbẹ̀ kọjá. Paso náà ó gba bìkan Yéṣu tó fi dá ètò àyàn ní kìlódé. Ọmọ ò bá dákẹ́ wọn ò fẹ́ gbọ́n kankan mọ́. Lẹ́yìn yẹn Yéṣu tí ń bá bínú, tí ń bá sọ̀rọ̀ gbogbo nǹkan abájẹ́ o. Ìgbà àbàjẹ́ kan Yéṣu yẹ Peter jọ gbé dání. Fáǹsì kan náà Yéṣu lájọ́ ń lò. Ẹ̀dùn máa balẹ̀ ọba jẹ́ Yéṣu tí ń bá tún gbọ́ ó tí mo bá sọ kò ní tán nílẹ̀ láìláì. Torí ẹnu mi Yéṣu mo bèdè, mo dáńtọ́, ó yé mi, mo gbọ́, mo rí, Taye mo lóhùn, mo tún ní fàásà, mo tún mo rí gbé kalẹ̀ o. Ẹ lọ bèrè lọ́wọ́ àwọn mi ṣiṣẹ́ dáadáa. Pasuma àti Taye má lágbára o. Ọmọ bá a dá orin tí wọ́n kọ́ lórí ọ̀rọ̀ tẹ́ sọ lánàá ọ̀gá olóògì ní ìtàjọ́dé
Kékun lára sọ́ra ni. Ológun ní ìdájọ́dé. Kéwà lára sọ́ra jọ. Èbúté tí o bá fẹsẹ̀ fẹ́. Bó bá fojú dò lópin ni. Ayọ̀ sátúlé ọ̀run náà ẹ lọ sọ lọ́jà. Ọba ọjà àbáṣú. Àràbèrírí mọ́lọ́rí olóńgbò látẹ. Àràbèrírí mọ́lọ́rí olóńgbò látẹ. Adébísítò ló ń gbò lọ́jà èkó wo. Ẹni tó bá fi ìtẹ̀ náírà lọ wé múrí. Abẹni tó bá fi ìjìmẹ̀rẹ̀ tó fi wé náà kí o. Tọ̀hún fẹ́, ó ní tọ̀hún fẹ́ ti ẹ̀gbọ́n bàbá kó tó lọ. Tọ̀hún fẹ́, ó ní tọ̀hún fẹ́ ti ẹ̀gbọ́n bàbá kó tó lọ. Sọ́ọ́lọ́jà ẹ̀rọ sọ́ọ́lọ́jà. Tẹ̀gbọ́n tàbúrò lájà mi ṣe. Tẹ̀gbọ́n tàbúrò tájà mi ṣe. Ọ̀rọ̀ bá kọ̀rọ̀ lọ́jà àjọ kan. Wọ́n ṣàṣìgbò láàrin àwọn àbúrò ń bẹ̀ pẹ́ ó fọ́rí ìjìun ó jẹ́ ń bẹ̀bẹ̀ torí àlọ́run. Ẹ̀gbọ́n tí mo rí máa bọ̀ sókè ó bọ̀ sókè ó bá rí ká tó bá lọ jẹ́ òní lọ́jọ́ gbọ́ngbọ́n tó bá lọ jẹ́ òní lọ́jọ́ gbọ́ngbọ́n tó bá lọ jẹ́ òní lọ́jọ́ gbọ́ngbọ́n. Ìwọ náà wà búra, ìwọ náà wà búra wà ṣe pé ní ìwà òòrùn bàṣà síwájú. Ìwọ náà wà búra, ìwọ náà wà búra wà ṣe pé ní ìwà òòrùn bàṣà síwájú. tó òun lẹ ti wò yẹn o ẹ ti rí gbogbo fọ́nrán ẹ wá gbọ́ nǹkan táwọn èèyàn sọ àwọn èèyàn sọ̀rọ̀ o. Kàkà kí Ànábì Olúọmọ fans for real ó ní can you confront him bro? Rockstar promotion ní currency bínú tán o. Ibrahim Ọpẹ́yẹmí this guy is complete ọ̀rọ̀ yóò dá o. I didn't know him if not the influence of Pasuma you say you are both sharing the same fans are they yours? Ó lágbára o nǹkan bẹ́ o ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ rẹ o. Ẹ tún wá gbọ́ ìtẹ́lẹ̀ ìsọ Ọlọ́runfẹ́mi Ismail tó sì ń ní Pasuma would have been better off ignoring him and allowing his fans and three leaders to continue criticizing him online. You claim to have apologized to your benefactor who then traveled to Ibadan to perform for his fans without mentioning your name. Yet you inexplicably brought up Pasuma's name and began verbally abusing him during your show. A genuine apology would have involved visiting Pasuma. Akolade Olayinka Olawoyin say if you know say you have in mind I mean the secret you kept in mind e no go ọ̀rọ̀ yẹn lágbára. Ọlásùnmádé Àjàmú ní currency bínú tán Fatai Adéròmú ní I like Taye currency like Kílódé believes on himself and that's all makes you mad. Sulola Moshood ní why you people shouting Pasuma also betrayed K1. Ẹ̀gbọ́n Joseph Adeshuyi ó ní I told you that Taye currency don't look back face front don't give Paso chance in your life again. Dutch Bond ní ọ̀gbẹ́ni currency be careful don't let these people that are shouting at your back destroy your life please save your attitude since you have started this thing is not good the way you talk or sing is not normal they call you ologbo now it shock you are making noise pé o fẹ́ gbọ́ nǹkan kan mọ́ you will still hear when you will still collect wotowoto ọ̀rọ̀ tó fẹ́ sọ tó lè ba nǹkan jẹ́ ìyẹn gan ni kò sọ blow the bank. Kamaldeen Oyediran ní currency stops story Tungba started from Lateef Alarape àtàjẹgúnlẹ̀ Ṣáájá master which Obesere. Ọ̀rọ̀ rẹ o ẹ̀yin èèyàn wa ẹ̀rí pé ìkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó. Ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o lẹ́nu àwọn èèyàn lórí ayélujára ẹ drop comment remember to like share and follow us thanks for watching à ń lọ fún ìpolówó ọjà ẹ pé WhatsApp number page yìí. tẹ́ ẹ bá lè rí àmì ṣe gbogbo ogun tó lóhùn ní gbọ́ tó lóhùn ní gbà lórí ayé yín iná agbára Ọlọ́run máa jó dànù kí lè nǹkan tẹ̀ ń là kọjá tó dàbí pé ẹ ti wá ọ̀nà àbáyọ ṣùgbọ́n tí ẹ ti rí ọ̀nà àbáyọ ẹ ti pàdé wòlíì yín ló fà ṣùgbọ́n arán mi sí ọ lónìí dádì arán mi sí ọ lónìí mọ́mì Olúwa lòun fẹ́ ṣe nǹkan ńlá nínú ayé yín Olúwa sọ wípé gbogbo tẹ̀ ń là kọjá yín òun fẹ́ fi òpin sí
kí nìkan tẹ̀ ń là kọjá lórí ìgbéyàwó ni, lórí ọmọ ni, lórí iṣẹ́ ni, níbi gbogbo ni, bóyá ogun kan ló dàbí pé ogun yẹn le, ẹ ti gbìyànjú kò tí ì sí ọ̀nà àbáyọ. Ẹ jẹ́ àjọ gbàdúrà, ẹ jẹ́ àjọ wá ojú Olúwa, kí làṣírí ogun yẹn gangan, ẹ jẹ́ àjọ wádìí lọ́wọ́ Ọlọ́run ká dẹ̀ mọ ọ̀nà àbáyọ. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè mí fún àdúrà àti ọ̀nà àbáyọ òun náà ni +234 70 25 47 5427 +234 70 25 47 5427. Bẹ́ẹ̀ ṣe ń pè mí fún àdúrà lórúkọ Jésù ẹ máa rí ìyanu.